lẹ́yìn tí ọ̀pọ̀ ọmọ nàìjíríà tí wọ́n ti ń béèrè wípé iye afẹ̀míṣòfò mélòó ni àdó olóró tí àwọn orílẹ̀-èdè amẹ́ríkà tí wọ́n jù lu àwọn afẹ̀míṣòfò lọ́dún tó kọjá ló pa, àti pé àwọn fẹ́ rí òkú àwọn tí wọ́n pa náà. mínísítà ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè yìí ajagunfẹ̀yìntì Christopher Musa ó ti tú àṣírí tó wà lẹ́yìn ẹ̀ o, bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ nípa ìdí táwọn èèyàn tí wọ́n fi rí òkú àwọn afẹ̀míṣòfò tí àdó olóró tí àwọn amẹ́ríkà tán jù tí ó pa nínú àwọn afẹ̀míṣòfò náà. ẹ rántí wípé lọ́dún tó kọjá ní oṣù kẹwàá ní ààrẹ Donald Trump orílẹ̀-èdè amẹ́ríkà ló halẹ̀ mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n lajú sílẹ̀ táwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò alákatakítí ẹ̀sìn Islam tó fi ń pa àwọn kìrìsìtẹ́nì nìkan ṣoṣo lórílẹ̀-èdè Nàìjíríà. bẹ́ẹ̀ ni Trump kéde orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó léwu fún àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì láti gbé, ìyẹn tí wọ́n ń pè ní country of particular concern CPC lórílẹ̀-èdè Amẹ́ríkà, tí ààrẹ Donald Trump tún sì ní òun yóò kó àwọn sójà òun yóò kó wọn wọ Nàìjíríà láti wá pa gbogbo àwọn afẹ̀míṣòfò, ìyẹn àwọn Fúlàní afẹ̀míṣòfò tíjọba fún lórúkọ bandits, láti wá pa wọ́n àti láti wá dáàbò bo àwọn kìrìsìtẹ́nì. bó tilẹ̀ jẹ́ pé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó fún Donald Trump lésì wípé kò sóòótọ́ ń bẹ̀ páwọn kìrìsìtẹ́nì nìkan làwọn afẹ̀míṣòfò ń pa, wọ́n náà ń pa àwọn mùsùlùmí náà, bẹ́ẹ̀ náà ń pa àwọn tí kò ṣe ẹ̀sìn Islam àti kìrìsìtẹ́nì, tí Tinubu sì jẹ́ kó di mọ̀ pé ìjọba òun ò wòran o, àwọn ń gbé ìgbésẹ̀ láti fi òpin sí ìfẹ̀míṣòfò lórílẹ̀‐èdè Nàìjíríà. ṣá o, lọ́jọ́ kejì ọdún kérésìmesì ọdún tó kọjá ní Donald Trump ló kó àwọn sójà orílẹ̀‐èdè Nàìjíríà, bẹ́ẹ̀ ni wọ́n ju àdó olóró lu inú igbó kan tó wà lágbègbè Bauni ní ìpínlẹ̀ Sokoto, tó sì jẹ́ pé níṣe ni Donald Trump ló kéde ìpè òun ti wá ṣiṣẹ́ tóun lóun yóò ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà. ṣá ọ̀pọ̀ èèyàn ló ń wò pé àwọn yóò rí òkú àwọn afẹ̀míṣòfò yan àwọn báńdíìtì tí àdó olóró tí Donald Trump táwọn sójà ẹ̀ jù, ṣùgbọ́n tó jẹ́ pé dásìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí kò sẹ́ni tó rí òkú báńdíìtì kankan tàbí gbọ́ ìpè wọn kú, èyí tí ó ń kọ àwọn èèyàn lóminú. ṣá nígbà tó ń fèsì nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe nínú ọ̀sẹ̀ tá a lò kọjá yìí, ajagunfẹ̀yìntì Christopher Musa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ní mínísítà ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ kó di mọ̀ pé ìṣọwọ́ tí àwọn Amẹ́ríkà tí wọ́n fi ju àdó olóró náà, wọ́n ní kò lè jẹ́ kí wọ́n rí àwọn afẹ̀míṣòfò náà. ajagunfẹ̀yìntì Christopher Musa ní àdó olóró kan tí ó ní agbára kọjá sísọ tí wọ́n ń pè ní Tomahawk missiles, ó ní làwọn Amẹ́ríkà jù, ó ní wọ́n bá sì ju àdó olóró alágbára bẹ́ẹ̀, ó ní èèyàn ò tiẹ̀ ní rí àwọn tí wọ́n pa, ìyẹn àwọn tí àdó olóró náà bá, tó sì ní ìdí èyí ni ló jẹ́ kí ó ṣòro fáwọn ọmọ Nàìjíríà láti rí àwọn tá àdó olóró náà pa, ṣùgbọ́n tó ní ó pa èèyàn lóòótọ́ o, èèyàn pé ó fi ẹ̀mí àwọn afẹ̀míṣòfò ó fẹ̀mí wọn ṣòfò dànù.